Tọ́ mo kí gbogbo ilé ẹ káalẹ́, a kú àtàárọ̀, a kú iṣẹ́ èní, Ọlọ́run Elédùmarè ọba yóò pín wa lérè. N tí mo fẹ́ sọ̀rọ̀ yìí lórí lónìí, mi fẹ́ kẹ́jọ́ mi pọ̀. Mo fẹ́ fi àṣírí kan sílẹ̀ lónìí, àṣírí àfúnjẹ fún obìnrin tá a bá nífẹ̀ẹ́ tàbí fún ọkùnrin tá a bá fẹ́ràn. Wọ́n máa ń pe àṣírí náà ní Sagbadiwere. Sagbadiwere ni wọ́n ń pe àṣírí tí mò ń sọ yìí. Àṣírí yìí ti wà tipẹ́. Lóòótọ́ kò sóògùn tí ò sí tipẹ́, ṣùgbọ́n eléyìí ó ti wà tipẹ́. Sagbadiwere òun ni wọ́n ń pè. Ìdí tó fẹ́ mú mi fi àṣírí yìí lẹ̀ kì í ṣe nítorí àwa tá a wà ní Nàìjíríà ń bí ìṣe ti torí àwọn tó wà lókè òkun. Wàláì, tán bá kó àwọn tó wà lókè òkun tọkọtìyàwó 20 tán wà lókè òkun, tán bá kó wọn jọ, ẹ jẹ́ kí n sọ pé 15 ńbẹ̀, 15 ńbẹ̀ ni ìyàwó ẹ̀ ni àwọn ìyàwó wọn ni wọ́n ń ṣe wọ́n báṣubàṣu, ni wọ́n ń ṣe wọ́n níṣekúṣe. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹni tí ọ̀rọ̀ yìí ó kàn, mo fẹ́ kó kọ́gbọ́n ńbẹ̀. Mo fẹ́ kí ẹni tí ọ̀rọ̀ yìí ó kàn, mo fẹ́ kó kọ́gbọ́n ńbẹ̀ o. Má gbọ́ sára lásán. Má gbọ́ sára lásán, kọ́ ọgbọ́n gidi nínú ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé yìí. Ẹ mọ̀ pé òkè òkun obìnrin láláṣẹ. Òkè òkun obìnrin láláṣẹ. Kí ọkùnrin fẹ́ yàwó ẹ̀, kó fowó ara ẹ̀ fẹ́ yàwó ẹ̀ láti ilé pé òun fẹ́ yàwó òun o, kó wá mú lọ sọ́hùn. Ká wá sọ pé bóyá ti torí pé obìnrin pé bóyá ọkùnrin ń fẹ́ lòmíì nígbà tó dọ̀hùn, pé bóyá ti torí ẹ̀ ni. Ẹ dákun, ṣé tó bá fẹ́ lòmíì tó bá ń yàlè ní Nàìjíríà ń bí, ṣé obìnrin ní agbára kan tó fẹ́ sà láti bọ́kọ ẹ̀, ṣó lè gbọ́kọ ẹ̀ létí, ṣó lè jáde kúrò nínú ilé pé torí pé ó ń fẹ́ lòmíì kó máa lọ òun ó lè jáde. Ṣé rí àwọn bàbá wa gbọ́n, àwa la gọ̀, àwọn bàbá wa wọ́n gbọ́n. Mo ń sọ several times, ṣàṣà ní àwọn bàbá wa ní tọkọ-tìyàwó tí wọ́n fẹ́ra tó jẹ́ pé wọ́n sì jìjọ wà, wọ́n jọ dógbó tí ò sí pé bóyá separation wà láàrin wọn. Wọ́n ní nǹkan tí àwọn àgbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ewé ló wà. Àwọn àṣírí wà tó jẹ́ pé táwọn àgbàlagbà àtijọ́ máa ń lò. Mo dẹ̀ máa ń sọ nínú fídíò mi, ìwọ tó o bá mọ̀ sórí owó tó ná pé kí ó má ṣẹlẹ̀, wàláhì kò tó owó tó ná nígbà tó bá ṣẹlẹ̀ tán. O tún wọlé wá náwó náà kó má parí, kó má mu. Bẹ́ẹ̀ ni mo sọ. So ó bẹ́tà, mo ń sọ ní ìsinyìí, mo ń sọ̀rọ̀ pẹ̀lú experience àwọn nǹkan tí à ń rí lẹ́nu iṣẹ́ tá à ń ṣe ni mo fi ń sọ̀rọ̀. Ìwọ tó bá mọ̀ pé o gbádùn ìyàwó ẹ̀, o fẹ́ràn ìwà tí ń wù, tàbí ìwọ ọkùnrin tó mọ̀ pé bí ọkọ ẹ̀ ṣe ń ṣe o fẹ́ràn rẹ̀, lóòótọ́ kò tí ì máa jáde, ó sàn. Tó mọ̀ pé o ti bímọ fún un, ó sàn. N tó bá yẹ kó o ṣe fi àdúrà àti ìgbìyànjú kún, kó o fi rí mú mọ́lẹ̀, kí ẹ fi jọ gbé dalẹ̀. Sáwọ ọkùnrin sáà lè ṣe ká má wò ta ni, a lè ṣe ká má ojú kòkòrò yẹn ti wà uniform ni. So ẹni tá a dẹ̀ fẹ́ yàn lálé ń ta, ǹjẹ́ a mọrú ìgbésẹ̀ tó ní lọ́wọ́? Kò sí nǹkan tó burú nínú pọ́bìnrin fẹ́yàwó kejì, nínú pọ́kùnrin fẹ́yàwó kejì. Ó dà pé ìlú òkè òkun náà ti máa ń sọ pé obìnrin ó lè sọ pé òun ò ṣe mọ́ kó fẹ́ lòmíì ní kìíní tàbí kó máa fẹ́yàn méjì. Kìí ṣe bí, kìí ṣe ilẹ̀ wa ń bí. Bó o ní ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá tí ó wà dókè òkun tán tẹnu ẹ̀ ò ní káyàwó ẹ̀ mọ́, tó jẹ́ pé ìyàwó ẹ̀ wà fílẹ̀, tàbí tọkọ ẹ̀ tẹnu ò ní ká ọkọ ẹ̀ mọ́. Kí ló dé n tó yẹ kẹ́ ẹ dì mẹ́rù láti ilẹ̀, kí ló dé tẹ́ ẹ̀ kúkú dì mẹ́rù nígbà tó mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀, tó mọ̀ pé tó bá fi ọ́ lẹ̀ ó lè da ìrìn àjò ẹrú, tó mọ̀ pé tó bá fi ọ́ lẹ̀ ó lè dùn ọ́, ó lè bọ̀ ọ́ lọ́kàn jẹ́. Kí ló dé tó o fi ọ̀rọ̀ ẹ̀ sínú àdúrà láti ilẹ̀ pé wọ́n lọ́hùn, obìnrin tó fún mi, mo nífẹ̀ẹ́, o méjì ò bọ́ mọ́ mi lọ́wọ́. Gbogbo tó wá yẹ kó o fi tọ̀ kó o fi tọ̀. Kò sẹ́ni tí máa ń mọ̀, níkà dédé máa ń ṣẹlẹ̀ ni. Jẹ́ n sọ kinní kan fún ọ. Tí ọkùnrin bá fẹ́ fi obìnrin lẹ̀ lónìí, nínú ìṣesí ọkùnrin lobìnrin ó ti mọ̀ pé ọkùnrin yìí ó ti fẹ́ fi mí lẹ̀, kíákíá lobìnrin ó mọ̀.
ṣùgbọ́n tí obìnrin bá fẹ́ fi ọkùnrin lẹ̀ láàrin ọdún mẹ́ta ẹ̀jìjọmọ́ sí lọ́kọ láya ó sì ti ń plan gbogbo bí ó ṣe rìn ó sì ní mọ̀ ẹ̀ẹ̀kan náà ó kàn déédéé rí i pé yóò kàn yí ọwọ́ ni lẹ́ẹ̀kan náà yóò sì di pé agbára ò ní ká mọ́ ó sàn tó bá mọ̀ pé ìgbàgbépọ̀ ìwọ àti ìyàwó ẹ̀ mo tún ń sọ lẹ́ẹ̀kan sí i lóòótọ́ kì í ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ta ló mọ̀ wọ́n ní oògùn ló lọ́jọ́ kan pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo ọjọ́ gbogbo yẹn ta ló dá mọ̀ ta ló mọ ọjọ́ tí ó ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ ọjọ́ tí ó ṣẹlẹ̀ ṣé gbogbo ìrìn tíyàwó ẹ̀ rìn ní í sọ fún ọ ṣé gbogbo ìrìn tọkọ ẹ̀ rìn ní í sọ fún ọ. ẹ má gbọ́rọ̀ mi ẹ má fetí gbọ́n dànù torí pé ibi tó ní méjì bá ti jà koríko ní máa ń jìyà bẹ̀ o mo ti máa ń sọ tipẹ́tipẹ́ mo ti róbìnrin tó pè mí òun ló ń dá gbọ́ bùkátà bàbá wọn ti lọ ó ti tẹ̀lé obìnrin míì lọ bẹ́ẹ̀ ni mo rọ́kùnrin tó jẹ́ pé ìyàwó ẹ̀ lọ tó jẹ́ pé ó sì wà nù sickness bí bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tí ò tí ì balance láti bí 6 months tíyàwó ẹ̀ ti lọ ẹ dákun síbẹ̀lẹ̀ ẹran ara gbogbo wa n ta mọ̀ pé kò lè ṣe kó mọ̀ ṣẹlẹ̀ tí tèmi ni pé mọ́ lo obìnrin nílòkulò mọ́ jẹ́ kí ọkùnrin míì bọ́ dùn ìyàwó ẹ̀ nínú mọ́ jẹ́ kí ọkùnrin míì rárá kó bọ́ dùn ìyàwó ẹ̀ nínú ìwọ gángan wá gbogbo ọ̀nà láti máa dùn ìyàwó ẹ̀ nínú ìwọ obìnrin mọ́ jẹ́ kí obìnrin míì níta kó bọ́ dùn ọkọ ẹ̀ nínú wá ọ̀nà láti dùn ọkọ ẹ̀ nínú kẹ́ ẹ lè jọ gbé dọjọ́ alẹ́ kẹ́ ẹ sì fi gbìyànjú àtàdúrà kún torí bí bẹ́ẹ̀ kọ́ níbi tí nǹkan ń lọ mo máa ń sọ ní gbogbo ìgbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ojú mi ni wọ́n fi máa wò ní ṣé káwọn wá máa ṣe oògùn sí ọkọ àwọn ni ṣé káwọn wá máa ṣe oògùn sí ìyàwó àwọn ni rẹ̀ àánú ẹ̀ ṣe mí ṣó mọ̀ pé bọ́wọ́ ẹ bá ṣe ń lọ sókè sí tọwọ́ ẹ ń jí tówó ń dé bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan àwọn ìwà kan yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àyípadà yóò máa dé bọ́kùnrin bẹ́ẹ̀ ni àyípadà yóò máa dé bóbìnrin yàtọ̀ sí tún yẹn wá rè bí ò bá tún ní nǹkan kan náà sí bóbìnrin là pé ẹlẹ́ran ara ni kò sí ẹni tí ò lè ṣìwà wo tẹ bá sì gbé obìnrin gorí kìíní yóò sọ̀pàkọ́ o bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ náà lọkùnrin náà o mi fi bóbìnrin nìkan wí bó ṣe wà ń líkì náà ló wà ń gbangba o so àwa méjèèjì ni kò sẹ́ni tó pé nínú gbogbo wa nítorí náà torí àìpé òun ló ṣe wá wò pé oògùn ló lọ́jọ́ kan pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo ọjọ́ kan pọ́njú yẹn ta ló mọ̀gbà tí ó ṣẹlẹ̀ yóò yíyí ni Monday òjijì ni Monday wà kàn rí pé tọkùnrin tí ẹ̀dá yóò ti máa kìlọ̀ fún ọ ó ti mọ̀ nínú ṣe sí ọkùnrin pé kò nífẹ̀ẹ́ mi mọ́ ṣùgbọ́n obìnrin ó mọ̀ bá sùn báyìí níjọ́ tí ó bá kó kúrò nínú ilé ẹ̀ ó bá sùn níjọ́ náà ó bá sùn lọ́jọ́ náà níjọ́ tí ó bá kó kúrò nínú ilé ẹ̀ torí ọmọ ni o àìmọye àwọn tán ti pè mí tó ṣe pé obìnrin nìkan ló dá nìkan dá yàkọ̀ mà kí nìyẹn bá àwọn ọkùnrin jẹ́ bó lóbìnrin ó ṣe kúrò nílé ilé ẹ̀ tí ó wà tún kọ́ ọmọ ẹ lọ tó ẹ́ pò ní ó lọ máa tọ́ ọmọ ẹ òótọ́ ná ẹni ìjà ò bá ní ń pèrè ẹ̀ lọ́kùnrin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì ni ò ní tìjú rárá ìyàwó kúrò nílé ẹ̀ ó tún kọ́ ọmọ lọ èwo ló fẹ́ bí tó fẹ́ dàbí àwọn yẹn tó bá kó lọ kí ló dé tí wo máa sojúṣe ẹ kó sì jẹ́ káwọn ọmọ ẹ mọ̀ pé òun ṣe ojúṣe ẹ lórí wọn ó wàá pa wọ́n tì sọ̀rọ̀ kóbìnrin yẹn ló ń pọ́níṣe ara ẹni ọjọ́ ọ̀la ló ń bàjẹ́ ọjọ́ ọ̀la ẹ̀ ló ń bàjẹ́ yẹn kọ́rọ̀ mi mọ́ pọ̀ Sagbadiwere tí mo sọ torí àwọn ṣìkàṣìkà ó wù mí láti fi sílẹ̀ o màá dẹ̀ fi sílẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n rò ó ìwọ náà bímọ obìnrin o tó bá so obìnrin olóbìnrin mọ́lẹ̀ tó bá so ìyàwó ẹ̀ mọ́lẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ ó kẹsàn ẹ̀ o àwọn ọmọ ẹ̀ yóò kẹsàn ẹ̀ bó fẹ́ yàwó mẹ́ta ọmọ obìnrin yẹn gangan wọ́n lè má kẹsàn ẹ̀ o ṣùgbọ́n míì tó bá sọ pé o ní wọn á kẹsàn fádà ẹ̀ kó nìkan náà ló ní àwọn ọmọ ẹ̀ ó kẹsàn ẹ̀ ta ló mẹ́ni tí ò kọ́kọ́ lọ́nu gbogbo wa kò sí nínú ọkọ àti ìyàwó táwọn lè sọ pé ní báyìí ní ọkọ lórí ìtọ́kùnrin ní kọ́kọ́ máa ń kú ṣùgbọ́n nígbà míì obìnrin máa ń lọ ṣáájú ọkùnrin nígbà míì o ṣùgbọ́n nǹkan tí ò dáa ni Ọlọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa kó má yà rí kú ọkọ ká má rí kú aya ká má rí kú ọmọ o ìwọ tó o bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ o ò fẹ́ kí ìpínyà dé bá yín gbìyànjú ẹ̀
ìwọ tó bá wá mọ̀ pé pẹ̀lú ìfẹ́ tó wà láàrin mi àti ìyàwó mi kò lè ṣe ó lọ béèrè àwọn tán nífẹ̀ẹ́ dáadáa tífẹ̀ẹ́ wọn gbóná ẹ̀ẹ̀kan náà ló já àánú ẹ̀ ò ṣe mí kí lẹ́bàá mi wá ẹ wá ọpọlọ àgùntàn ẹ wá ṣe ra orí àgùntàn ẹ fọ ẹ kó ọpọlọ ẹ kó jáde òròmọdìyẹ tó sọnù lẹ́yìn ìyẹ́ tí ń ké sí o káàkiri àmú ìkúdẹ mẹ́ta àmú á kì ìkúdẹ kan á kì bọ etí ọ̀tún á dà níyàn sí lórúkọ ẹni yẹn á mú ìkúdẹ kan á kì bọ etí òsì á dà níyàn sí gbogbo aburú tí gbogbo nǹkan tí mo bá ń ṣe ṣùgbọ́n ìwọ náà bẹ̀rù Ọlọ́run ló jẹ́ kí n sọ pé kò bẹ̀rù Ọlọ́run o pé gbogbo ohun tí mo bá ń ṣe tó bá ń kù díẹ̀ káàtó kò gbọdọ̀ rí náà rí ojú ọ̀tún ojú òsì á kì kan bọ̀ nínú láti dì lọ sínú kò gbọdọ̀ nǹkan kan inú ẹ̀ gbọdọ̀ ṣófo fún mi kò gbọdọ̀ sí nǹkan kan nínú ẹ̀ tí ò ní sọ fún mi ẹ mú awọ ẹkùn oní awọ ẹkùn nínú ẹ fi tẹ́lẹ̀ ẹ fi òròmọdìyẹ lé lórí ẹ kó ọpọlọ òròmọdìyẹ ti kíkí níbọ̀ ni o ọpọlọ àgùntàn ẹ kó lé lórí tẹ bá ti kó lé lórí tán iṣu mọ́dẹ sínà ẹ kó lé ẹ sa kéékèèké ẹ kó lé lórí ẹ mú igi tó ń gbákọ ẹ fi lé lórí okùn agba tó lọ́pọ̀ ẹ fi lé lórí okùn tí wọ́n fi so ẹran ẹ fi lé tẹ bá ti fi lé ó ní ìfun àkàrà àti ahọ́n àgùntàn ṣùgbọ́n méjèèjì yẹn a máa sá lọ́tọ̀ ni ẹ wá ewé kókó ẹ bọra òun lẹ́ fi bò kínní lórí tẹ bá ti fi bò ẹ lọ fi kínní pọn omi ẹ méje lẹ́ lọ fi pọn mi tẹ́ mọ̀ tú sí tẹ́ mọ̀ kì í ṣe dandan tó fẹ́ lò ní òpọn o rárá o wọ́n bá yàn ṣe so tẹ bá ti wá ṣe tán ẹ jò ẹ lọ ẹ rọ sínú àdó tẹ bá ti rọ sínú àdó dẹ ahọ́n àgùntàn àti ìfun àkàrà ẹ sà yóò gbẹ tó bá ti gbẹ ẹ lọ papọ̀ ẹ wà pò pọ̀ mọ́ kínní yẹn ẹ pò pọ̀ dáadáa tó máa kúnná dáadáa lúbúlúbú tí ẹ bá fẹ́ lò ẹ̀jẹ̀ so ẹ tẹ̀ ní èjì ògbè lórí ọlọ́mí tẹ́ ti lọ gbogbo ẹ̀pọ̀ yẹn ẹ pè gbólóhùn ẹ̀ bóyá gbólóhùn kàbí méjì ẹ sọ sí i tẹ́ bá ti sọ sí i ẹni tó fẹ́ lò ẹ̀jẹ̀ rẹ̀ yóò fa blood rẹ̀ á fa ẹ̀jẹ̀ rẹ̀ á fi po kínní yẹn á bù díẹ̀ yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ po á sá yóò gbẹ yóò tutọ́ sí i yóò ṣe gbogbo ẹ̀ sí so yóò wá sá yóò gbẹ tó bá ti gbẹ bẹ́ẹ̀ bá fi pa ara súyà lásán bó ṣe obìnrin ló lò bó ṣe ọkùnrin ló lò tó fún ẹnìkejì jẹ ó dé ibi tí ó máa gbé ó dé ibi tí ó máa gbé ẹrù rẹ o bó o ṣe rè ọ bá ń bẹ bó o ṣe rè ọ bá ń bẹ gbogbo nǹkan tó bá ṣe àjọlọ ń dá ọ padà gbà ó padà kó ṣùgbọ́n mo filẹ̀ nítorí nǹkan àwọn ìpè tí mò ń gbà láti bí oṣù mẹ́fà síbí tó jẹ́ ìpè àwọn ará tí wọ́n sí níbí ní ọ̀dọ̀ wa ń bí wàláì bí kóbìnrin pé ọkọ òun bí kí ṣùgbọ́n tọkùnrin ló pọ̀ jù tọkùnrin ló pọ̀ jù pé ìyàwó àwọn ó ti ṣe gbá ó ti ṣàwò kí ló dé Ọlọ́run ó ṣàánú wa ẹ̀yin náà àwọn ìwà tẹ́ ẹ̀ bá ń wù ẹ kíyèsí àwọn ìwà tẹ́ ẹ̀ bá ń wù yẹn ẹ rántí pé ọmọ yín ó gbà ó bó bá sọ ẹni ẹlẹ́ni mọ́lẹ̀ ọmọ ẹ̀ ó gbà ó sọmọ tiẹ̀ náà mọ́lẹ̀ ìwọ sọ mọ́lẹ̀ kó máa fìyà jẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé tìtorí pé kẹ́ ẹ lè jọ mójútó n tó wà ńlẹ̀ ni kẹ́ ẹ lè jọ mójútó nǹkan tó wà ńlẹ̀ tó bá jẹ́ pé tìtorí ẹ̀ ni wàláì kò sáburú ńbẹ̀ o torí ojú mẹ́rin ló bímọ ojú mẹ́rin ọ̀hún gan ń wò gan ó ti ń kù síbì kan ká tó wá sí pé tó wá kojú méjì obìnrin tó kọ́ mọ́lẹ̀ fún un só lè dọ́mọ tọ́ só lè dọ́kùnrin tọ́ dáadáa bíi kíwọ gangan mójútó àbúmọ̀ páwọn ọmọ máa ń rí àwọn fín ju bàbá lọ kíyèsí ilé àtọ̀nà wa ò ní dàrú o 08061408254 òní nọ́mbà tí ẹ lè pè mí sí 07083907513 whatsapp nọ́mbà wa ni tẹ́ bá ní ìbéèrè lórí àṣírí tí mo fi sílẹ̀ ẹ mẹ́sẹ̀gì mi ní whatsapp mi ẹ dákun tẹ́ bá ní ìbéèrè ẹ mẹ́sẹ̀gì mi ní whatsapp mi tẹ́ bá ní ìbéèrè ẹ mẹ́sẹ̀gì mi ní whatsapp mi ẹ dákun torí ká lè dá yín lóhùn dáadáa Ọlọ́run Elédùmarè yóò gbàdúrà wa Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní orúkọ ti tèmi aláṣẹ àti olùdarí ọmọ DSC TV
tí mo tún jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ GSC Herbal and Cosmetics Production. Mo kí gbogbo wa o lágbára lọ́wọ́ Ọlọ́run, inú ilé wa ò ní dàrú o, ilé ti tèmi ò ní dàrú, ilé tí yín náà ò ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwọn tó wá ń la ìpèníjà àrùn nǹkan bẹ́ẹ̀ kọjá, Ọlọ́run Elédùmarè yóò bá mi dùn wọ́n nínú. Ọlọ́run Elédùmarè yóò bá mi dùn wọ́n nínú. Ọlọ́run Elédùmarè yóò bá mi dùn wọ́n nínú, nítorí pé nínú rẹ̀ pọ̀ wọn ńbẹ̀ ni wọ́n ti ráyè mójútó ọmọ. Nínú rẹ̀ pọ̀ wọn ni wọ́n ti ráyè mójútó ọmọ. Nígbà míì ìfẹ́ gbóná máa ń fà á o pé ó fi mí lẹ̀, wọn kó lọ́ọ́ máa dátọ́ mọ́ pé bí a tó bá ń dátọ́ yóò lè padà wá. Ààrẹ lèyí tó jẹ́ pé ó ń dátọ́ tó tún ń padà wá tí ọkùnrin yẹn ò dá lóhùn. Ṣé yẹn ló wá dá? Wọ́n sì ń pè ọlọ́kọ ìyàwó ń dáhùn. Wọ́n ń pè ọlọ́kọ ìyàwó ń dáhùn. Tí ẹ bọ ìsọkọ ìyàwó kankan. Òun bá ìyàwó ẹ jà ó sì wá káwọn ọmọ tó bí. Aláìlérò ni ọ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Aláìlérò ni o gbọ́dọ̀ mójútó ọmọ tó bí. Sóbìnrin ni ó bọ̀ mójútó àbí wọ gangan. Àánú ẹ̀ ò ṣe mí. Bóyá orúkọ obìnrin ní ń jẹ́ ọmọ, bóyá kì í ṣe orúkọ bàbá tiẹ̀ ní ń jẹ́ ní ń gbé káàkiri, bó bá borúkọ bàbá ẹ̀ jẹ́ owó mọ̀ pọ̀ mọ́lá. Bó lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ tó bá ti lè di pé àwọn ọmọ ẹ̀ tán bá ti yàyàkuyà, Ọlọ́run Elédùmarè kó má jẹ́ kó mọ wá yàyàkuyà. Ọlọ́run Elédùmarè kó dákun kó má jẹ́ kó mọ wá yàyàkuyà. Ọlọ́run Elédùmarè dákun kó má jẹ́ kó mọ wá yàyàkuyà, torí pé ìbànújẹ́ ni fóbi tó mọ yàyàkuyà. Ìbànújẹ́ ni. Ọlọ́run Elédùmarè kó dákun, mo tún bẹ̀ nínú àánú ẹ̀ kó má jẹ́ kó mọ wá yàyàkuyà. Tó, mo kí gbogbo ilé pátápátá, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, mo kí gbogbo ẹ̀yin ọmọ olólùfẹ́ ọmọ GSC. Mo kí wa, ilé wa ọ̀nà wa kò ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọmọ wa kò ní dọmọ ọlọ́mọ o, asọ́nimú kò ní sọ wa mú, ajínigbé kò ní jí wa gbé lágbára lọ́wọ́ Ọlọ́run. A máa lọ rí, a máa bọ̀ rí o. Mo kí gbogbo ọmọ GSC fans club lẹ́ẹ̀kan sí. Ọlọ́run Elédùmarè yóò máa wà pẹ̀lú wa. Iwájú iwájú báyìí lọ̀pọ̀ ibi tí máa ń rí sí, iwájú iwájú ni a máa lọ. A kú múra o. Bẹ́ẹ̀ ni ìpàdé ojú kojú wa ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Ọlọ́run Elédùmarè yóò bá wa ṣe. Mo kí wa lẹ́ẹ̀kan sí o pé ó dìgbà.